You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Wow. Above. National Union Road Transport Lagos State Chairman. Do you want to get Vice President, Vice Chairman Gobozona?
Aki wọn. Ẹ̀yà ọkọ̀. Aki wọn. Aki gbogbo ẹ̀yin ya wa lásàlátì. Gbogbo yín pátá láti Ẹ̀yin àfà, kóníkálùkù ẹ jẹ́ ká mú Kùránì wa. Kùránì wa mú ká gbámú dáadáa. Bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan, gbogbo wa náà ni a jọ ń wí o. Allah. So gbogbo wa la jọ ń ṣe. Ṣéwù. A dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn bàbá wa náà láti Ansarudeen lákẹ́yìn náà, Ansarudeen làwa náà. Aki. Wàláhì. A fẹ́ bẹ̀rẹ̀ wútúbà náà. A bẹ̀rẹ̀ ní Aki treasurer. Treasurer. Ajagungbadé. Ajagungbadé. Àmín. Àfi Kùránì kí yín. Àfànàbí wa Muhammad kí yín. Ọlọ́run ní dá yín láàmú. Wala la ilaha illallah. Ìdààmú ọ̀sán bẹ̀ yányá Ọlọ́run ní dá mọ́ dààmú. Ọlọ́run gbogbo wàhálà tí kálukú wá ṣe Ọlọ́run ọdún ó já sásán. Wàhálà tá a ṣe lórí ara wa Ọlọ́run ní jó já sásán. Èyí tá a ń ṣe lórí àwọn ọmọ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run má jẹ́ kó já sásán. Wala la ilaha illallah. Secretary State Alhaji wa Seyi ẹni ó kà fà wákàtí máa rẹ̀ kéde. Sẹ̀mí wa Démọ́lá. Alhaji wa Alfulani. Àbí gbogbo ẹni àfáàdù ní ìdókò. Ọlọ́run sọ gbogbo wa náà lẹ́sàn-án ọlá àṣẹ lọ́dọ̀ ọ̀run. Àwa kí onídókò wa tẹ̀lé. Alhaji wa tí wọ́n lé ní ọdún lọ fi nǹkan sórí ẹ̀. Ìwọ tó ò bá rí nǹkan fi sórí gbogbo wọn ṣe àgbogbo ìdókò ẹ̀ kò fi borí ẹ̀. Alukuriani ni wọ́n fẹ́ kà. Tẹ́lẹ̀ Olúwa ọ̀fẹ́ gbọ́dọ̀ máa sórí ilẹ̀ tẹ́lẹ̀. Wọ́n tún wá fẹ́ ka Alukuriani wá nǹkan borí ẹ̀. Ọmọ Ọlọ́run lé. Mo wá kí Alhaji wa Mùsùlùmí Nàìjíríà kí sọ̀yà. Tí wọ́n jẹ́ alága gbogbo Lagos State àti wọn. Àìtí sí gbogbo wọn náà mo kí Alhaji wa Bùgẹ́ni gbogbo Zaria Deputy Treasurer. Àwa fi akọ̀ láti kí gbogbo ẹ̀yin State Expo. Ọlọ́run bá wa dúró tì. Lórí bàbá wa ìjì akẹ́yìn náà. A kí ọ̀nàrẹ́bù wa Dr. Dahoud. Àwọn ni wọ́n tójú Oṣòdì constituency 1 àbí ọlọ́darí pẹ́. Lẹ́yìn gẹ́gẹ́ bí tí níláàbí orílẹ̀ kan gbogbo ti pẹ́ ìdílé àárín lóòótọ́. Ó dẹ̀ wọ́n tẹ́ wa nínú òyìnbó ẹni tí ó máa dọ́gbọ́n pẹ̀lú láti pé dókítà yẹn ni mo fẹ́ kó di ẹrẹ́bù yẹn. Àwa náà á wá bẹ lóhun àṣàìsàn. Kódà gbogbo nínú yàrá ìlókè gbọ̀ngàn ló ti ní ká máa ṣàkóso àgbà. Kódà gbogbo àwọn aláàjì Gani ìlókò wọn náà ló pa aláṣẹ pé dókítà tá a máa lò rí. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. Mo bá pè. Ẹ̀gbọ́n ni ẹni ó kọ́ wáyé lórí àwọn àfọ́ ayélujára. Wọ́n bẹ̀rẹ̀ àdúrà nígbà tí oníjókòó náà ti dé sí tòsí. National Union Road Transport Lagos Station. Tí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan, gbogbo wa náà la jọ ń pè o. Gbogbo wa la jọ ń ṣe àdúgbò lọ́wọ́ yìí. Àwọn bàbá wa náà láti Ansarudeen akẹ́yìn náà, Ansarudeen làwọn náà. Afẹ́ bẹ̀rẹ̀ wútúbà ní. Akí treasurer. Ajagungbadé. A sì kí bàbá wa Andos. Aki bàbá wa Fudu Authority. Aki alágbèrè Mustapha Sego. Afẹ́lẹ́ Mustapha Sego.
oníkálukú ẹlọ bọ̀ fún àlùkùránì tí. afẹ́ kí àlùkùránì ẹlọ jókòó. afẹ́ bẹ̀rẹ̀ àlùkùránì. Alhaji wa Mùsùlùmí Nàìjíríà kí sọ̀yà. Ìwọ́n tó bá bọ̀ kọ́. Ẹ̀yin kámẹ́rámán. Ọmọ ẹ̀yà lẹ́yà. Ìdídówó abẹ́bẹ̀rẹ̀ àkùránì. Oníkálùkù ọjọ́ kò sáyé ẹ̀. Ẹlọ́jọ́ kò sáyé yìí abẹ́bẹ̀rẹ̀ àkùránì. Ẹjọ́ torí ọlọ́wọ́ bá. Ìwé ló tún gbogbo òwe lọ. Ó ti gbogbo nǹkan lọ́kọ́ pátá. Àwọn olùdíje ìfàlẹ́ nìkan. Ìfọdúnlọ́lá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون أولئك على هدى من ربهم وأولئك هم مفلحون بسم الله. قبل أن يتواصل وضرب الستين وعام ستين مسكينا لا إله إلا الله نبيته بالله ورسوله وتلك حدود الله وللكافرين الله العليم إن الذين يحادون الله ورسوله. ẹni tí o sùn kúrò ní lọ́wọ́ ẹ̀ kó máa ṣe àsìkò Allahu wa ni'mal wakeel. àwọn kò tí wà nínú àwọn kò tí wà nínú يوم يبعثكم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ورسوله والله على كل شيء شهيد. ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يقول من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا قوى ولا أكثر إلا هو معه أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول فإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبهم الله بما نقول حسبهم جهنم ويصلونها فبئس المصير. يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون. إنما النجوى من
الشيطان ليحذر الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل لكم انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. يا أيها الذين آمنوا إذا ناديتم الرسول فقدموا بين جهاكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم وأشفقتم أن تقدموا بين يدي فتواكم صدقات فإن لم تفعلوا فتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله بما تعملون خبير والله خبير بما تعملون. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون. اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين لن تغني عنهم أموالهم ولا أولادهم ألم تر إلى الذين تولوا أولئك أصحاب النار هم فيها خالدون. يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان على إن حزب الشيطان هم الخاسرون. هم الذين يحادون الله ورسوله أولئك من الضالين كتب الله العقل على ورسله إن الله قوي عظيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يحادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم إيمانا وأيدهم بروح منهم ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنه ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. إلا من سبح لله من السماوات والأرض وهو العزيز الحكيم والذي أخرج الذين كفروا من ديارهم يأوون إلى شهوات يخرجوا أنه منحة رسوله من الله فأتهم الله من أسلم يحتسبون فيحمدون الله يخرجون بيوتهم بأيديهم ويدخلون بجنة يقبلون يأوون إلى المسلمين لولا أن كتب الله عليهم الجلاء لأنزلهم في الدنيا ولهم في الآخرة عذاب النار. ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب. وما كانت من ليلة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين وما أفاء الله ولا رسوله منهم فما أوجفتم عليه خير ولا لقوي ولكن الله يسلط رسله على من يشاء والله ولا كل شيء قدير. ما أفاء الله ولا رسوله من الإكرام فلله وعلى الرسول وعلى كل من يتولى السبيل فلا يكون دون أسعد بين الأبناء منكم وما آتاكم الرسول فخذوه ومن نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم. Àwọn tí Kùránì wá sí lọ́wọ́ wa káwọn ṣe àṣìlọ́ lọ́rùn wà ní ìwọ̀n ìwà kúrò lórí ìrìn kí wọ́n jáde lẹ́nu wa ọlọ́mọṣà gbàdúrà wa wọ́n wà ní ìyẹn tó kún fún lábí ọmọ ìwà ìdúwà ní ọmọ yẹn ṣubú náà. Ẹni tó bá ti délẹ̀ kó gbà lọ́wọ́ ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ tí ó ti kà tán.
Bakuro, máìkì kejì dà. Wọ́n ní ká mú máìkì kejì tó bá kọ̀ wá. Bàjẹ́ mi lọ́wọ́ nípa ní wọn ṣe ń bá wọn sọ lọ́wọ́. Bàjẹ́ mi kà ń sọ ìgbóná wọn lẹ́yìn náà wọ́n kọ́ ọ̀tá. Ẹ máa ṣe àsìkò náà fún àwọn ọmọ náà Wọ́n á jà ní wọ́n á yìí lóṣù sórí ajata. Ìmọ̀ owó tí ó yẹ kí wọ́n láti ṣe wọn lọ́wọ́ ká máa dákẹ́ àsìkò náà fún àwọn ọmọ náà wà pé àsìkò náà ńlá wà ní ìmọ̀lẹ̀ wà pé ìwọ náà máa wí àdúrà tá à ń ṣe ìfọwọ́pọ̀ tó gbà wá tí a fi ń sùn ìfọwọ́pọ̀ tó rí bẹ́ẹ̀ àsìkò náà wọ́n wà ní ìmọ̀lẹ̀ wà pé ní ìmọ̀lẹ̀ mọ́ra wà ní ìmọ̀lẹ̀ sí ohun tó bá ti dá àfikùnrà ní ọlọ́mọdé ó bàjẹ́ èyí tó bá sì kò ká ìtó àjọmọ́ bẹ̀rẹ̀ ọlọ́mọdé tó dá ìjọba panupọ̀ ká máa sọ pé àsìkò náà lára wò wá ní ìmọ̀lẹ̀ wá kéèló ní mọ̀lẹ̀ mọ̀ọ́sá wà ní mọ̀ọ́sí àsìkò náà lára wò wá ní ìmọ̀lẹ̀ wá kéèló ní mọ̀lẹ̀ mọ̀ọ́sá wà ní mọ̀ọ́sí. Alhaji wa Muslim Muslim Nàìjíríà kí sọ̀yà gbogbo ọmọ ọdún àwọn pàdé ọlọ́run sàlẹ̀ pàdé pàdé àwọn ọmọ ọlọ́dà ìdá ìdẹ̀gbà àti gbogbo àwọn ẹ̀sùn lápapọ̀ ọlọ́pọ̀ tẹ̀yìn ara wọn síra wọn. Àsìkò náà la ó wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá wà ní ìmọ̀lẹ̀ zero. Àsìkò náà la ó wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá wà ní ìmọ̀lẹ̀ zero. Àsìkò náà la ó wà ní ìmọ̀lẹ̀ wà kéèló. Ìwọ náà sọ pé àsìkò náà ńlá o wà ní mọ̀lẹ́ wà kéèló ní mọ̀lá wà ní mọ̀lá sí. Àsìkò náà ńlá o wà ní mọ̀lẹ́ wà kéèló ní mọ̀lẹ́ mọ̀lá wà ní mọ̀lá sí. Àsìkò náà ńlá o wà ní mọ̀lẹ́ wà kéèló ní mọ̀lẹ́ mọ̀lá. Àsìkò náà ńlá wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá. Ìwọ náà má dákẹ́ ẹnu. Àsìkò náà ńlá wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá wà ní ìmọ̀lẹ̀ sí. Àsìkò náà ńlá wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá wà ní ìmọ̀lẹ̀. Ẹni tó bá ti tán kó gbà lọ́wọ́ ẹni ní kẹjọ ṣe. Àsìkò náà ńlá wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá wà ní ìmọ̀lẹ̀ sí. Àsìkò náà ńlá wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá. Ìwọ náà máa wí bẹ́ẹ̀. Àsìkò náà ńlá wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá wà ní ìmọ̀lẹ̀ sí. Àsìkò náà ńlá wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá. Ẹni tó bá ti pé tán, ìwọ tí ò tí ì gbé. Wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá. Ẹ sọ pé àsìkò náà ńlá wà ní ìmọ̀lẹ̀ wà kéèló ní ìmọ̀lẹ̀ mọ̀ọ́lá. Ìgbòho kù sí o, àsìkò náà ńlá ẹ̀dá kò sókè tán ni. Òwe ọ̀gbọ́n àsìkò náà ńlá ọlọ́dàgún àsìkò náà ńlá wà ní mọ́lẹ̀ wà kéèló.
المولى قديما Ọlọ́run gbàdúrà fún wa àṣebó náà ńlá wà ní ìmọ̀lẹ́wà gèlò. قديما المولى قديما Má jọ̀wọ́ ayé ó tẹ Olúọmọ àṣebó náà ńlá wà ní ìmọ̀lẹ́wà gèlò. قديما المولى Wà ní ìmọ̀lẹ́wà ẹ sọ pé Allahu Akbar. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين اللهم آمين. wọ́n lè tọ́kọ̀ wáyé à ń gèrè pépèpé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn àti Alhaji Muslim dín ìjọ sọ wọ́n ka kúkúrú ìparí Al-Qur'ani báyìí wọ́n làwọn bá wa ṣe wà sàdára láti àgòdò àwọn olóòwò. ayé báwo èèyàn ṣe ń pè yàn ayé ò rí bẹ́ẹ̀ agbẹ́fọ́dí yẹ̀sì láyé agbẹ́fọ́dí 5 àwa báwo èèyàn ṣe máa ń kà ìgbé lábájá pé 40 ó pé 45 ẹlòmíràn wà lọ sórí Facebook àbá ní my hobby days 5 days to go tí 5 days to go yẹn tí ò bá bá ẹ̀ láyé gbọ́. lẹ́yìn sálẹ̀ àyàtù bí àrùn bá sì túra dídùn á. àmìlò òkè àmìlò ilẹ̀ à ń jẹun à ń lọ pátí à ń ṣe gbogbo nǹkan ìyẹn kọ́ láyé ìyẹn kọ́ náà ń pè kí ẹ̀ ṣe bá dé. lẹ́yìn sálẹ̀ àyàtù bí àrùn bá sì túra dídùn á. ìnàlẹ̀ àyàtà àyàtù lè fi kiri wálé àmàlì. ìnàlẹ̀ àyàtà àyàtù lè fi kiri wálé àmàlì. èyí lọ́dọ̀ wọn bá nílò lọ́dọ̀ ẹ̀dá wọn ìgbà àyájọ́ ìfikiri kẹ́dà ọ̀rọ̀ owó yìí pé bí mo ṣe wà lẹ́ni ìdíjọ́ kan ni wọ́n bí mi èmi àtàwọn kan ni wọ́n jọ bí lágbóolé ṣé bọ́lá òun ṣe ní kí tèmi ó rí ṣé bẹ́ẹ̀ náà ni tí wọ́n rí. àyàtù ìfikiri wálé àmàlì. àti kẹ́dà ọ̀rọ̀ owó pé àní bí wọ́n ṣe lọ bí wa ládùúgbò yẹn àwọn kan jọ lọ primary school ni ẹlòmíín wà láyé bá a bá rí ní ìsìn a máa ń fọwọ́ bojú ni tẹ́yìn náà lè kí òun náà lè kí. ìnàlẹ̀ àyàtà àyàtù lè fi kiri wálé àmàlì. òtìgbọ́ ìwálẹ̀. ìnàlẹ̀ àyàtà àyàtù lè fi kiri wálé àmàlì. ohun tó ń pè pé èèyàn ṣe bẹ́ẹ̀ dé èèyàn dúpẹ́. ìnàlẹ̀ àyàtà àyàtù lè fi kiri wálé àmàlì. báyìí ni àwọn bá ṣe ìwé lábẹ́ polisi. ìnàlẹ̀ àyàtà àyàtù lè fi kiri wálé àmàlì. ọpẹ́ ló já sí. ọpẹ́ ló já sí ẹ má jà sọ̀rọ̀ ìlú. ọpẹ́ ni o. ibi tí mo lọ Oluomo ọpẹ́ ló já sí. Ọlọ́run ní ìdúkú tó sọ̀rọ̀ àkọọ́dì kò fà ní ìmọ̀ ìyá. Màsàrà yìí owó ọpẹ́ ilẹ̀ bá ṣe ní kọ̀kọ̀ tẹ́lẹ̀ fi tẹ́lẹ̀ sọ máa ń gbé báyìí ní tí wọ́n lọ́wọ́ dá bẹ́ẹ̀. Dáwọ́ mi mà. Àwọn tó kù fún wa. Abẹ́rẹ́ mi máa ń gbé báyìí ní báyìí ló bá dé. Ibi tí mo lọ di ẹgbẹ́ ti ìtumọ̀ lówó. Àti bèrè owó. Bí wọ́n fẹ́ jẹ́ ọmọ ọdún náà máa bọ̀. Ẹgbẹ́ ti ìtumọ̀. Mo fẹ́ kẹ́ wo dáwọn èèyàn fẹ́ máa ṣe. Ẹ bọ̀dọ̀ tó fẹ́ dá torí ti olúlayé máa ń ṣayé iṣẹ́ yìí. Ọlọ́run ní èrò ṣe kárí mi. Irú àsìkò tí èrò ṣe kárí mi. Ṣé bí ẹni sùgbọ́n tó nífẹ̀ẹ́? Gbogbo ẹgbẹ́ máa ṣe lẹ́yìn ẹ̀. Àwọn tó fẹ́ kọ́ sí ẹ̀. Ayé ni àyẹ̀wò ọgbẹ́. Kálọ̀ máa ṣíwájú. Ẹ̀ǹtì dà á mọ̀ báyìí. Ẹ̀ǹtì dà. Ẹ̀ǹtì o. Ó yá. èbó ò fẹnu jẹ. Ẹ máa wo àwọn tó bá nífẹ̀ẹ́. Ẹ wo. Ó yá. Ẹ máa tó ṣe sọ̀rọ̀ fún báyìí. Ẹni tó ṣe ìṣòro. Ẹ dẹ̀ máa ní ògbó. Tí ó lè wúlò yìí. Ẹni bí ní kí wọ́n ní bá lù ẹ̀. Oríṣiríṣi bá ń ṣe àwọn olókùn wà. Owó ọdún àbí o. Bí ìsìnkú
yẹn. Dísẹ́sì àṣewà tó rọ̀ sá. Wọ́n lọ ṣe sọ̀rọ̀ fún ọdún ṣe lè kó. Wọ́n lọ ṣe fún ọdún 20,000 naira. ọmọ etí náà ló sọ ọmọ etí onídàáda onídàáda Kí á mọ̀ mi ló tóbi lọ́wọ́ sí. Kí á mọ̀ mi Ìjẹ̀bú Ìjẹ̀bú. onígbò gbẹgbẹ ti ẹjọ́ nínú. Èyí tí ló dé báyìí, owó fún ìrọ̀rùn. Kí ló dé? Ṣé mi ráyé ni? Kí á mọ̀ mi tóbi lọ́wọ́ sí. Kí ló dé? Kámẹ́rà. Olúkẹ́tẹ̀lẹ̀. 10,000 naira. Kí á mọ̀ mi tóbi lọ́wọ́ sí. Àmàlé 20,000 naira. Kí á mọ̀ nú ẹ. Wọ́n lọ bẹ̀rẹ̀ dúpẹ́ láyé tó bá rẹ̀. Alábì 10,000. Ọgbà ọdúnbẹ́. Sájòkó. Òyìnbó ọmọ oṣù dúpẹ́. Orí bá ti fẹ́. Kí á mọ̀ wípé ti lọ sọ sábà. 20,000. Báyọ̀ dúpẹ́. Pẹ̀sìdì. Ẹ̀sùn mẹ́yìn ẹ̀yin kámẹ́rámán yìí. Kámẹ́rámán ẹ̀jọ̀ ẹ̀sùn mẹ́yìn ẹ̀jẹ̀ kamilu kompo Oluomo, Anthony, Odidi Abi, Iwodu,
Dìde. Dìde ní bàbá wa. Máyà ni òkú. Oluomo ń wo ẹ o dìde. Wọ́n á dúpẹ́ ààrẹ, wọ́n á ti sábà ní tó báyìí wọ́n. Wọ́n á ti padà sílé. Kọ́ dìde bì. Níbi tó bá wà dìde. Kókó sáré àbí. Bàbá Andrews. 20,000 naira ó dìde bí. Báńkì ni ẹkún òní ọ̀sà òun ìdáwọ́ ní ọ̀fà ẹkún náà. Sunday Baniga, Oluomo, 10,000 naira. Alhaji Zidu, ìyàwó náà ni. Vice chairman, 10,000 naira. 20,000. Wọ́n ṣe tuntun fún yín ni. Alágbádá ọmọ àti mo ní. Òun náà ló ń pè wọ́n ìdè wọn lọ́wọ́ fún àgbàkà 10,000. Wọ́n lè ní àlàáfíà kan lọ́ọ̀lù bí bábí. Kí wọ́n tán wọn lọ́wọ́ fún alámọ̀dé. Dígí ìdílé Pasuma. Dídí ògbọ́dọ̀ pọ̀ jù. Ògbọ́dọ̀ pọ̀ jù ẹtí wa ókè. Bábí dídí ògbọ́dọ̀ pọ̀ jù. Ẹtí wa ókè. Dígí ògbọ́dọ̀ pọ̀ jù. Tálíkà ló máa ń kúlẹ̀ káàkiri. Tálíkà ló máa ń kúlẹ̀ kiri. Kí ló dé? Ẹni bá ti lówó dígí díẹ̀. Áì. Owó bábí. Bábí. Olóhùn bọ̀. Kí ló ṣẹlẹ̀? Sọ́dọ̀ sí àtà. Owó ẹkún wo rẹ̀ wá? Ẹ bá ka àwọn ẹ̀kọ́ wa. Àwọn ọ̀gá wọ́n tún kà kí ló bá kà wọ́n kà wọ́n kà. Tí o bá sí pé ọ̀rọ̀ tí Á ẹ ní ní ògbé. tí o bá sí pé ọ̀rọ̀ tí ẹ ní tó bá ìgbà kan láti sọ. Ẹ̀sìn. Tábúrò wọ̀ nífẹ̀ẹ́. Ẹ̀sìn náà ṣe sàrà. Wọ́n wọ̀ nífẹ̀ẹ́ wa. Bábí 20,000 naira. Olúọmọ. Alájọ Muslim di olórúkọ. Abẹ́jẹ́ lápá. Àwọn ṣe rọ́bà lọ. Kẹ́kẹ́. Ọ̀rọ̀ ìrìn ló kọ́ sẹ̀ yẹn. Ẹjẹ́ máa ń ṣe yẹn. Alhamdulillah, ìrìn ló kọ́ sẹ̀ yẹn kójú ọ̀rọ̀ báyìí. Ojú ọ̀rọ̀. Kójú ọ̀rọ̀. Ojoojúmọ́. Oṣoojúmọ́. 10,000 naira. 10,000 naira. Àwọn ìkójú ayọ̀. Ìrí ti ṣe. Ojú ṣe báyìí. Ojú ayọ̀ pọ̀. Olúùdúgbò dé. Owó dé. Ẹ fọkàn balẹ̀. Olúọmọ kò ní dábẹ́ ní tèmi dá fún. Láti January dé December ni o. Tọ́yìn Tọ́yìn mi jẹ́ kọ́nà sọ, ó ní náà. Ó ya mọ́tò ní. Ṣégo. Ó ti bẹ́ẹ̀. Bàjí. Táwọn Bàrígà. Alfa yìí. Sọ́ni. Lọ́mọ. Òjò ń bò ju ọ̀la pọ̀. Tẹ́tí bá ti fún wa lọ́wọ́ báyìí ká ṣe lápá tó. Big London láti ọ́pì wá sí ìjà tó. Big London. Ojú ọ̀la rẹ o. Aláwọ̀ akíbarò. Olúọmọ. Oluomo. Wọ́n ti ṣe bọ́ ṣe máa ń. Wọ́n ṣe wáyé máa ń ṣe. 200 àbí àbójú mi. Bí wọ́n ṣe máa ń ṣe fún mi. Wáyé máa ń ṣe kìí. Ó fi gbé pẹ́ lọ́dún yìí. Ó gbé pẹ́. Ìjọba aláwọ̀ ẹgbẹ́ nìkan tó ń lọ. Kádọ̀ka ní ọmọ. Abáyé òjòrájú 10,000. Afọ́lé Oṣùrájú. Orí olówó. Alẹ́kùn àbúṣe ń dín. Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV.